the Fulanis are hiding under Islam. They are confusing our people, especially the houses. They are confusing our people. All the imams in Nigeria, especially the northern part of Nigeria, all of them are Fulanis. They are confusing our people because they don't want us to think for ourselves. They always want us, anything they tell us, whether good or bad, we should just follow them. This thing, it has to come to an end. Gaskiya. So Hausa people, please and please, my people, you people you have to differentiate between religion and culture and language. We have to differentiate that, because we mix everything together. We mix Islam, we mix everything, we mix religion, not matter of Islam, because they even put hate on us. Anybody that is not Muslim, we should not like him, especially the people that are Christian or any religion that are Hausas. They call us Maguzawa, non-religionists, and it's a lie. Just it's a propaganda, because they want to rule us every day. We are like a slave to them. It's not that enough. Now they are killing our people each and every day. They are killing our people each and every day. And their people are not talking. Minister, everything has to do with politics. They are the one. Katsina is Hausa land. The people that are doing governor, like the one I know since I grew up, all of them are Fulanis. The 4 governors are Fulanis. Why? Kano is only one Hausa. All of them are Fulani. Even vice governor is Fulani. Falana gbọ́ tiẹ̀ o, tara ẹni là ń gbọ́. Bí iná bá wọlé o, òkùnkùn á lọ. Bí iná bá wọlé o, òkùnkùn á lọ, ìmọ́lẹ̀ dé. Bí iná bá wọlé o, òkùnkùn á lọ. Bí iná bá wọlé o, òkùnkùn á lọ, ìmọ́lẹ̀ dé. Another time, ẹ̀dá tó mọ̀ ṣe òkùnkùn kó má ṣe dòṣùpá lóró, torí èní la rí o, yàrá bì ló mọ̀la. Ẹ̀dá tó mọ̀ ṣe òkùnkùn sẹ́ kó má ṣe dòṣùpá lóró, torí èní la rí o, yàrá bì ló mọ̀la. Ó ní ayé wa tòrò mínímíní, ayé wa tòrò mínímíní. Gbẹ̀dẹ̀ nírò kókó lágbàlá yẹ wá kalẹ̀ o, mínímíní. Ayé wa tòrò mínímíní. Ayé wa tòrò mínímíní, gbẹ̀dẹ̀ nírò kókó lágbàlá. Ẹ̀dá tó bá mọ̀ ṣe òkùnkùn kó má ṣe dóṣùpá lóró. Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là ń gbọ́. Bẹ́ẹ̀ ni, Fálànà gbọ́ tirẹ̀, tara ẹni là ń gbọ́. Ẹ̀dá tó mọ̀ ṣe òkùnkùn kó má ṣe dá òṣùpá lóró. Ohun tí à ń pè ní òmìnira kì í ṣe ohun tó rọrùn. Ẹ̀yin ẹ lórí ọ̀fẹ́, ẹ ti ẹ̀dánwò lénìí. Ẹni bàbá Èkìtì parọ́ kan, tẹ́ bá lórí ọ̀fẹ́ lílé ibi tẹ́ ń gbé, níbi tọ́lọ́run jogún fún yín, tó bá ti tó nǹkan bí aago bíi 4, ó kọjá bí ìṣẹ́jú 15 tàbí 20 ìṣẹ́jú tàbí 4:30, ẹ lórí ọ̀fẹ́ kẹ́ jáde síta kẹ́ wá máa wo àrà tí ọba mi òkè ń dá, kẹ́ wá máa wo ìjàkadì láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀, pé kí ìmọ́lẹ̀ tó tẹ̀ kì í ṣe ohun tó rọrùn. Lóòótọ́ ni gbogbo wa mọ̀ pé ìmọ́lẹ̀ dára. Àwọn bàbá wa tẹ̀ sọ wípé òru là ń ṣèkà, kò sí bàbá ọmọ ẹni tó ṣe tiẹ̀ lọ́sàn tó lọ. Tó bá dín nǹkan bíi 4:30, ẹgbẹ́ lórí ọ̀fẹ́ jáde síta, kẹ́ wá wo ìjàkadì láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn, kẹ́ wá wo ìjàkadì
láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn. Kẹ́ wá wo ìmọ́lẹ̀ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Tí 5 o'clock bá wá lù, ojú ọjọ́ yà wá dúdú rírírírírí bí pé ìmọ́lẹ̀ ò ní tàn. A wá dúdú, dídú yà wá yàtọ̀. A yàtọ̀ bí pé ìmọ́lẹ̀ yẹ ò ní jáde síta. Tí 5 bá wá kọjá, thickness òkùnkùn yà wá lé. Tó bá ti lè ń lọ sí bí 10 after 15 after, ẹ wá rí wípé kíní yẹn ń láìtì bọ̀ díẹ̀díẹ̀. Ó ń láìtì bọ̀ díẹ̀díẹ̀. Tẹ́ bá máa wọ bí 5:30, ẹ ti rí ẹni tó ń bẹ níwájú yín. Tó bá máa wọ lọ síbi tòsíìsì, ẹ ti rí èèyàn gedegbe níwájú yín. Ìyẹn ni pé kí ìmọ́lẹ̀ tó tàn, iṣẹ́ gan ni ìmọ́lẹ̀ ṣe lájùlé ọ̀run kó tó borí òkùnkùn. We the Yorubas, iṣẹ́ la máa ṣe ká tó kúrò nínú òkùnkùn. Brother mi Shakiru Asis, you are welcome. John Oyinloye, Elérìgbò mi, God bless you my friend. Iṣẹ́ gidi ní ìmọ́lẹ̀ ń ṣe kó tó borí òkùnkùn. We have lot of things to do. First of all, mo ti sọ rí ẹja mú ojo ìbẹ̀rù ká mú kúrò. Kí ní ìkóríta tí ìran Yorùbá wà ká mú ìfẹ́ owó ká lé jìnnà. We need our freedom. We must independent nation. Ògo tó gbà lọ lọ́wọ́ Yorùbá, we must reclaim it back. We must take it back. It belongs to us. Òun ló jẹ́ kí n kọrin yẹn pé Fálànà gbọ́ tiẹ̀ o, tara ẹni là ń gbọ́. Mo ti rọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó pè mí. Bàbá Èkìtì ṣe rí àwọn mébò wọ́n ti bọ́ ṣe ń làdì ní Finland. Wọ́n làdì wọ́n mì ní business. We the Yoruba, most especially the Yoruba youth, are we ready? Ṣé a ṣetán láti jí lójú oorun oko ẹrú Fulani tá a wà? Are we ready to fight for our freedom? Are we ready to say bye-bye to the Fulani slave? Mọ́sálánà, ṣé dá àwọn bàbá tá a bá fi dá ti àwọn bàbá yẹn? Wọ́n fẹ́ jogún ogun lẹ̀ di àwa ni. Ogun àtogún dé ìran Yorùbá ni. Wọ́n ní a máa sọ̀rọ̀ sí wọn, a sọ̀rọ̀ sí wọn. Wọ́n ní a máa bá wọn wí, a bá wọn wí. Bàbá Professor Banji Akíntóyè nínú incursion of the Yoruba race. Wọ́n kọ́ wa láti máa bọ̀wọ̀ fún àgbà. Ní Yorùbá fi sọ wípé tí ìwọ àtàgbà bá ń jà, bó o jàre ìwọ náà máa ní kó bẹ̀bẹ̀. That is the type of the respect tí Ọlọ́run ọba mi gbìn sínú ayé Yorùbá. But we can advise them. A lè gbà wọ́n nímọ̀ràn. Tẹ́ ẹ bá gbà wọ́n nímọ̀ràn tẹ́ ẹ bá gbọ́, ẹ jẹ́ á gbé ìgbésẹ̀. Tó bá wá di òótọ́ wá ní àwọn ọmọ yẹn dẹ̀ wí bẹ́ẹ̀ o. Ni mo fi sọ lánàá lẹ́nu bàbá Prophet Chief Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni mo ti gbọ́ ní 82 pé ẹ̀yin ọ̀dọ́ ní agbára ìlú. 82 yà wá náà ò kéré mọ́. Ṣé gbọ́ mi? In 82 àwa náà ti kó lọ́mọdé àgbékọ́nù roko. Jọ̀wọ́ Oyèlóyè, ṣé irọ́ ni mo pa àbí òótọ́ ni? Ní 82 a ti kúrò lọ́mọdé àgbékọ́nù roko. A ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. Níwájú post office ní ìlú mi ni bàbá Awólọ́wọ̀ ti sọ pé ẹ̀yin ọ̀dọ́ yìí, ẹ̀yin ni agbára ìlú. That is why God give us power to fight for our freedom. Tí ẹ bá ní àwọn kan land ní Finland as a Yoruba youth, are you ready to fight for your race? Are you ready to be among people that will deliver the Yoruba out of the snare of Fulanis? Àwọn bàbá 80, 70, 90, they are not ready for the freedom of the Yorubas. Owó Nàìjíríà làwọn fẹ́ máa ná lọ. Ògo Nàìjíríà tó ń ṣekú pa wá làwọn fẹ́ máa gbà lọ ní títí wọn. Wọ́n kàn fẹ́ máa lo ìràwọ̀ Yorùbá.
as one of the Yoruba elders ká máa fi bọ̀wọ̀ fún wọn nínú Nàìjíríà ká dẹ̀ máa kó èrè tó yẹ kó jẹ́ ti Yorùbá bí Yorùbá bá tiẹ̀ ń kú lọ lójoojúmọ́ kò kàn wọ́n ẹ jáde sí gbòòrò kẹ́ wo ẹ wo ayé táwọn ọ̀dọ́ wa ń jẹ. Are you ready to fight for the Yoruba freedom? We the youth, the Yoruba youth, let us join hands together. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run kan sọ ní tí ìwọ bá jẹ́ ojo ní ọjọ́ ìpọ́njú agbára rẹ ò tí ì tó nǹkan. Ẹ jẹ́ mú ìbẹ̀rù àtòjò kúrò. Let us join hands together. We can do more than that. Tí àwọn kan bá ń ládì sórí ẹ má bá mi love, ẹ má bá mi like. Tí àwọn kan bá ń lọ ń balẹ̀ sórílẹ̀-èdè kan pé wọ́n fẹ́ gba orílẹ̀-èdè wọn, ọgbọ́n ń bẹ lórí Yorùbá, ìmọ̀ ń bẹ lórí Yorùbá, òye ń bẹ lórí Yorùbá. But majority ẹ̀yin ọ̀dọ́ ẹ tí mọ̀ ohun tó ń bà wá. Majority ẹ̀yin ọ̀dọ́ ẹ tí mọ̀ àìsàn tó ń ṣe ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà. Majority ẹ̀yin ọ̀dọ́ ẹ tí ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yìí ò tí ẹ mọ̀ wípé àwọn Fúlàní ti gbẹ́ kòtò ikú lẹ̀ dé gbogbo wa. Kí Yorùbá rọ̀ sí kán dáyẹ̀ pẹ̀bù wá lórí kán gba ilẹ̀ wa lókùn tán retí. Let us stand up as a youth. As a youth, the great youth of the Yoruba land, stand up, deliver your land. Àwọn bàbá tán ní ká má sọ̀rọ̀ sí wọn mọ́, yes. We don't have to cause them to, but we can fight for our freedom. Ẹni ebi ń pa yìí lọ́rọ̀ rẹ̀ lẹ́nu. Ẹni ìyà ń jẹ ló mọ̀ pé ìyà ń jẹ òun. Ẹni tó wà nínú ìgbèkùn ló mọ̀ pé inú ìgbèkùn lòun wà. Ẹni tó wà nínú ìpọ́jú ló mọ̀ pé oko ìpọ́jú lòun ro. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ já jí lójú oorun ikú Fúlàní. Ẹ já jí lójú oorun oko ẹrú Fúlàní. Orin tí Fúlàní kọ fáwọn bàbá wa tí àwọn bàbá wa dẹ̀ ń jó fún ni erin jẹ́ kárelé ò wá jọba erin yẹ́yẹ́ ò erin yẹ́yẹ́. Orin tẹ́ ń kọ fún Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Èyí tẹ́ ń kọ fún Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà nìyẹn. Èyí tẹ́ ń kọ fún Bísí Àkàndé all the Yoruba leaders including the Afẹ́nifẹ́re àtàwọn tó pè wá ní Yorùbá sí i. Orin tí àwọn Fúlàní yẹn ń kọ fún wọn nìyẹn pé erin jẹ́ kárelé káwá jọba. It is me and you that we say no. Wọ́n ti gbẹ́ kòtò lẹ̀. Wọ́n wá gbé ẹni lé lórí. Wọ́n gbé pákó tí ò lágbára lé lórí. Lórí pákó yẹn náà wá gbé àga lé lórí. Pé kí àwọn àgbà Yorùbá wá jókòó. Kọ́dédé bára wọn nínú kòtò wo. Ọ̀túnba Olúmúyìwá Ọlágúnjú Joy, you are welcome, my chief. Wọ́n fẹ́ pa ìran Yorùbá run ni kí ìran Yorùbá ó má jẹ́ ìkankan lágbàáyé mọ́. Wọ́n fẹ́ bayé Yorùbá jẹ́ ni. But àwọn bàbá wa ò rí ìjẹkújẹ ojú kòkòrò ó lè. The majority of those people call themselves senator today. Ẹ jẹ́ kó dọ̀la kọ́ṣẹ́ lẹ́sẹ̀ ká má wọlé. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ tí ó tẹnu wọn máa jáde kò ní yàtọ̀. Tí wọn ò bá ti wọlé tí wọn ò rí national cake Nàìjíríà yẹn jẹ mọ́, they will join us. Nigeria is a sioux country. Nigeria is a kangaroo country. Ṣùgbọ́n nígbà tá ń jẹ ìjẹkújẹ yẹn, they see me and you as a non-entities. Ẹ̀gbọ́n tíyàwó former governor of Ondo State sọ, Rotimi Akeredolu. Ẹ̀gbọ́n tíyàwó ẹ sọ. Ìgbà tíyàwó ẹ ń dà fáti gbogbo ọrọ̀ ajé Ondo State tó ń dà fáti ẹ lọ sí Anambra. Gbogbo bọ́ọ̀sì tí wọ́n rà tó fi kọ́ ọmọ skul tó ń dà fáti ẹ lọ sí ilẹ̀ Igbo. Kò sọ wípé Nigeria is a sioux country. Nígbà tí agbára bọ́ lọ́wọ́ wọn, náṣẹ̀ wá rí pé Nigeria is a sioux country to show you that those people call themselves a leader in Yoruba land. Wọ́n fẹ́ràn wa. Ṣé ó yẹ ká má fẹ́ràn wa káwa náà tó má fẹ́ràn ara wa? That is why I use this opportunity to call all the Yoruba youth. Ẹ dìde. Ẹ má jẹ́ kí àwọn bàbá yìí ó jẹ ogun. Ọ̀tọ̀ lógún, ọ̀tọ̀ lógún. Ẹ má jẹ́ kó jẹ ogún àtogún Fúlàní ńlẹ̀dẹ̀ yín.
ẹ má jẹ́ kán fi alẹ́ wọn bàárọ̀ àti ọ̀sán yín jẹ́. Let us come out. Tí àwọn kan bá lè kóra wọn jọ lórílẹ̀-èdè kan pé they want to declare themselves as a democratic and independent nation. We the Yoruba, we can do more than that. Ẹ má gba 10,000, ẹ má gba 20,000, man. Don't play the role of talk for them. Wọ́n fẹ́ràn yín. You did not supposed to be a talk of politicians. You did not supposed to be a driver of politicians. You did not supposed to be a gardener of politicians. Ìdátọ́lọ́run dá ẹwà ìdádádá ní in the olden days. Àwọn àjòjì ló ṣe orú àwọn iṣẹ́ yìí. Ẹ ti gbàgbé àwọn tó ń so bàtà nílẹ̀ Yorùbá. Ẹ ti gbàgbé inú mi dùn àwọn ọ̀rẹ́ mi wà mí báyìí. Tá a jọ ṣe kékeré. Àwọn gábíà ló máa ń bá àwọn bàbá wa ṣán oko. Àwọn àgàtú. We call them àgàtús. Till today. Àwọn ọmọ wa tó jáde yunifásitì ló kù tó lọ ń ṣiṣẹ́ lébìrà káàkiri. That is not the purpose of God for your life. This is time to say no to them. This is time to reject Nigeria mentality in Yoruba land. This is time to the Yoruba youth to stand up and defend their own land. This is time. This is a season of independence for the Yorubas. This is a season of a freedom. Let us stand up and fight for our freedom. Ẹ jẹ́ fẹ́ àwọn bàbá yẹn lẹ̀. Wọ́n ti ń jayé títí wọn. Wọ́n ti jayé títí wọn tán. Ayé àwa unborn. Náà ń jẹ lọ́wọ́, we must not allow them to succeed. This is time for me and you to reject the agenda of Nigeria. This is time for me and you to reject the agenda of the bad leader that we have in Yoruba land. This is a time for me and you to say no to the kidnapper. God did not create us to be a kidnapper, we the Yorubas. But mentality of Nigeria, ó ti rọ́ṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lórí. Wọ́n ti kidnap. Wọ́n ti mú amúrọ̀bà gidi. In Nigeria today, Yoruba team produce the highest number of 419 Yahoo boy. No, that is not our agenda. So Adaniwaye dá wa pé ó fún gbogbo rọ̀ wá lọ́rùn. That is reason for the Yoruba youth, the great Yoruba youth, to stand up, stand up and fight for your right. This is time for me and you to say no to Nigeria government. This is time for me and you to deliver the Yoruba land in the hand of evil leaders. We reject them. We say no to them. Tí àwọn Fulani bá ti kó àyà àwọn baba ńlá baba wa jẹ. Tí àwọn baba wa Tinubu bá ti di ẹrú Fulani. Tí àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé, Iyìọlá Omíṣọ̀rẹ́, Ọlátúnkúnsóyè Oyinlọ́lá, name them. Wọlé Ọlánìpẹ̀kun, they keep quiet. Fẹ́mi Fálànà, they keep quiet. Tí àwọn bá tiẹ̀ ti wá di ẹrú, tí jìnnìjìnnì àwọn Fúlàní bá ti bò wọ́n, tó ti mú, tó ti sọ wọ́n di ọmọ ojú. What about we the youth? Ṣé àwa náà ti kọwọ́ bọ́ṣọ lọ ni? We can deliver the Yoruba land. Tá a bá deliver ẹ̀tàn ojú àwọn bàbá, majority ojú àwọn bàbá yẹn máa là pé lóòótọ́ lódodo, and moreover, the majority of them wọn ò fẹ́ kárí ilé ayé gbé. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Òṣìkà ò fẹ́ àjẹgbádùn. Ṣẹ́gbọ́, òṣìkà ni wọ́n ò fẹ́ àjẹgbádùn. Náà ṣe ń ṣọkà bí iyán. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Torí ẹni bá ti rí ohun rere tí gbọ̀n dànù lọ́wọ́ ènìyàn, ọ̀tá èèyàn ni. Ẹni bá ti ní kókó ọmọlàkejì ọmọ ga, ọ̀tá ènìyàn ni.
mo lọ́lọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé mo lọ́lọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé òṣìkà ò fẹ́ àjẹgbádùn òun náà fi ń ṣọkà bí iyán ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé. Tí àwọn bàbá wa bá ti di ẹrú Fúlàní ṣé dandan ni kí àwa náà tún di ẹrú Fúlàní? Tí àwọn bàbá wa bá ti kó sí páńpẹ́ Fúlàní ṣé dandan ni kí ìran Yorùbá kó sí páńpẹ́ Fúlàní? Let us wake up. The great Yoruba youth, wake up. The great ọmọlúàbí, wake up. The great ọmọ kóòtù òjíire, wake up. The great ọmọ ayẹyẹ ọmọ àtàtà in Yoruba land, wake up. The Ekiti people, wake up. The Ondo people, wake up. The Osun people, wake up. The Ìjẹ̀bú Ẹ̀gbá, Ẹ̀gbádò, Iyewa, wake up. The Awori, this is time for me and you to wake up and deliver our land. Igbomina, the Okun, the Akokos, the Ọ̀kà people, Ìlàjẹ, wake up. The Ògèdèngbé Agbógungbòrò àti Gbẹgbẹ lójú ogun Ìjẹ̀ṣà land. This is time for us to wake up as a Yoruba youth, as a great independent. Mo kàwé kan lánàá, mo wá wò pé God, kí ló dé? Ẹ̀ṣẹ̀ wo làwọn bàbá wa ṣẹ̀ tí irú eléyìí fi ṣẹlẹ̀ sí wọn? The first lawyer in Nigeria was Shapara Williams, born in 1855. Born in 1855, died in 1915. What are we saying? We the Yorubas, what are we doing? Ṣé bá ṣe máa dákẹ́ rèé tí Fúlàní á dẹ̀ máa halẹ̀ mọ́ wa tá máa gbẹ̀tọ́ wa tá máa gbogbo wa lọ́wọ́ wa tí gbogbo ọmọ ológo Yorùbá máa dẹrú eléyìí tó bá ti fẹ́ rí ògo ẹ̀lò àfi fi àmì lamẹ́ríkà fi àmì ní Canada ní London ní Europe ṣé gbogbo wa la máa lórí ọ̀fẹ́ àti travel out tí gbogbo wa tí ọ̀nà airport bá dẹ̀ ṣe fún wa tán rú gbogbo wa lọ àwọn Fúlàní á fi ṣayọ̀yọ̀ pé yes, the reason that we are threatening them, it is because of their land. Fulani ti rí ntáwa ò rí lórí ilẹ̀ wa. The Yoruba youth, please wake up. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ẹ mú odò kúrò. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ẹ mú ànákà kúrò. Ẹnikẹ́ni tó bá ti ní odò tó ní ìbẹ̀rù kò ní jogún lé bàbá ẹ̀. Don't allow them to succeed. Wake up. We can do more than Igbo. We can do more than them. Wake up. Not because of today. It is because of tomorrow. Ẹ máa rántí pé àwa náà máa dàgbà. Àwọn ọmọ tá bá bílẹ̀ tí ò bá rí ọ̀nà lọ, tí ayé wọn ò bá ní ìtura, bó lọ́jọ́ alẹ́ wa ṣe máa rí. Don't allow all those bàbá láti fi ọjọ́ alẹ́ wọn bà ọ̀sán, ìrọ̀lẹ́, àtàlẹ́ wa títí wa jẹ́. This is time for the Yorubas to stand up and fight for their right. This is the season of freedom. Yoruba, this is a season of independence. This is a season láti já ìdè, a season láti tú ìdè. This is a great hope, the renew hope, the new renew hope for the Yoruba to become independent, to return to our old glory. Orísun wa tó sun adùn, ìdùnnú, àlàáfíà, free education, ìfọ̀kànbalẹ̀, ayọ̀, ìrẹ́pọ̀, the authentic, genuine ìrẹ́pọ̀. This is time for me and you to say no to Nigeria and embrace our independence as a Yoruba nation. God bless you. Please don't forget my YouTube channel, Baba Ekiti TV. Let us meet there. Ẹni gbọ́n kankan tó yàtọ̀ sí òmìnira Yorùbá. That is what I call for. And I'm ready to do anything. And by God's grace, Adaniwaye máa ṣe láṣẹ pé Yoruba will be free. Yoruba will become independent nation very soon. God bless you. Ẹ má gbàgbé, Baba Professor Banji Akintoye nídìí àdúrà yín. Olóyè Sunday Ọmọdéyẹmọ nídìí
àdúrà yín ẹ jẹ́ á máa gbàdúrà fún wọn àwọn tọ́lọ́run gbé síwájú to deliver the Yoruba land kí Ọlọ́run kó máa kún wọn lọ́wọ́ kí Ọlọ́run má padà sọ wọn padà lẹ́yìn wọn kí ìmọ̀ ọ̀tá má ṣe jọ lórí wọn very soon Yoruba we will jubilate as we celebrate our independence. God bless you.